lẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tíjọba ìpínlẹ̀ èkó ti ná sí ẹ̀ka ìpèsè ilégbèé lẹ́jẹ̀wọ̀n lóríṣìíríṣìí fáwọn aráàlú, àbábọ̀ ìròyìn kan iṣẹ́ ìwádìí kan fi hàn wípé ìdá bíi 70% nínú gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ èkó ni ò tí ì rọ́wọ́jà ìjọba àbí rí àǹfààní ìjọba nínú ìnáwó ètò ilégbèé fáwọn aráàlú. ìyẹn gbága ó jókòó nípínlẹ̀ ondo. Ìjọba bẹ̀ wọ́n ti ṣe ìgbanisíṣẹ́ fún 1,070 òṣìṣẹ́ elétò ìlera kí wọ́n túbọ̀ lè jẹ́ kí ẹ̀ka ọ̀hún kó gbòòrò sí i. ṣùgbọ́n ìṣòro kan tá a sì máa ń ní lẹ́ka yìí náà ni ìpèsè owó tó tó láti ra irinṣẹ́, láti sanwó òṣìṣẹ́ àti láti ṣàwọn nǹkan míì. Lákòótán, ìjọba àpapọ̀ pẹ̀lú àjọṣe iléeṣẹ́ FAO, iléeṣẹ́ elétò ọ̀gbìn káàkiri àgbáyé kan ni, wọ́n ti jọ fọwọ́ luwọ́, wọ́n sì ti ṣe ìpèsè owó tó ń lọ bí $450 láti fi gbógun ti àìsàn tó máa ń ṣe adìẹ àtàwọn ẹyẹ míì tí wọ́n pè ní bird flu. Owó tí wọ́n gbé kalẹ̀ yóò jẹ́ kí wọ́n lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ lẹ́ka náà àti láti rí dájú pé ẹ̀ka ìpèsè adìẹ àtàwọn ẹran míì kò jẹ́ àkúrẹ̀tẹ̀ ní Nàìjíríà. Ibẹ̀ ò ní fún tòní ò jù bẹ́ẹ̀ lọ.